Mo kí ẹ̀yin brọ́dà mi àti ẹ̀yin sísítà mi káàkiri àgbálá ayé. Lórí ìkànnì yìí ni a ti ń gbé ẹ̀sìn, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Orí ètò Get a Better Life TV náà ni ẹ wà. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ fi bá wa lò láti máa wo àwọn fídíòsì wa. Àti pé a tún dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó jẹ́ olólùfẹ́ Tani Olohun àti gbogbo àwọn tí ọ̀rọ̀ Tani Olohun yìí tó ń dùn lọ́kàn. Mo ní kí n fún yín ní update nípa nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nípa bail conditions tí wọ́n fún brother wa Tani Olohun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ tẹ́lẹ̀ wípé bail condition tí wọ́n kọ́kọ́ fún tó wá di bí awuyewuye fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wò bíi pé bóyá ọ̀nà wo ni brother wa ṣe lè gbà láti meet up pẹ̀lú bail condition yìí. So mo láyọ̀ láti sọ fún yín wípé ọ̀rọ̀ tí ń níyanjú nítorí lọ́ọ̀yà Tani Olohun àti lọ́ọ̀yà àwọn tí ó pe Tani Olohun lẹ́jọ́ ẹni tí ó pe Tani Olohun lẹ́jọ́ wọ́n ti jọ wà, wọ́n ti jọ ọ̀rọ̀ wọn ti wọ̀. Bóyá kí n sọ bẹ́ẹ̀ nítorí ẹ ti máa rí àwọn fídíò tó ń káàkiri lórí ayélujára nípa bí lọ́ọ̀yà Tani Olohun àti lọ́ọ̀yà ẹni tí ó pe Tani Olohun lẹ́jọ́ bí ó ṣe fẹ̀kẹ́ fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí wọ́n lè sọ̀rọ̀ níwájú mídíà. Ẹ mọ̀ eléyìí ò ṣẹlẹ̀ tẹ́lẹ̀. So a ti rí wípé ọpẹ́ ní ká dú lọ́wọ́ gbogbo àwọn tí ó wà nídìí ọ̀rọ̀ yìí tí wọ́n fẹ́ kí ọ̀rọ̀ yìí kó níyanjú. Nǹkan tí a fẹ́ náà nìyẹn kí èèyàn wa kó kúrò nínú àhámọ́. Eléyìí ló jẹ́ pàtàkì jù. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́yin fúnra yín kẹfì tẹ́ra yín gbọ́ láti ẹnu lọ́ọ̀yà brother wa Tani Olohun. Torí fídíò yẹn ti wà káàkiri ayélujára. Nígbà tó jẹ́ wípé lọ́ọ̀yà ti Tani Olohun ni èmi máa fi ọ̀rọ̀ tí wọ́n sọ máa fi wọ̀nyí. Jẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ. Ó yá ẹ gbọ́. Condition tí wọ́n fún wa tẹ́lẹ̀ a rí i pé ó gara, kò sí bí a ṣe fẹ́ fulfill rẹ̀, torí ẹ̀ la ṣe tún padà wá. Òfin fàyè gbà wá ká ṣe bẹ́ẹ̀. Ilé ẹjọ́ náà dẹ̀ gbà bẹ́ẹ̀. Òun ni èsì ẹ̀lẹ́gbọ́ lé nìyẹn. Àwọn condition márààrún tí lọ́ọ̀yà sọ, lọ́ọ̀yà ọ̀gá mi tó wà níbí, lọ́ọ̀yà US máa condition tán fún wa nìyẹn. Ó tẹ́ wa lọ́rùn, a sì gbìyànjú láti make sure pé a satisfy condition wọ̀nyẹn. Ẹ ṣé gan. Ká ṣèrántí pé ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn ilé ẹjọ́ fún wa ní bail nítorí pé a sọ pé gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn àwọn ẹ̀sùn tí wọ́n ń gba bail ẹ̀ ilé ẹjọ́ dẹ̀ gbà fún wa, ṣùgbọ́n àwọn bail condition tó ń fún wa nígbà yẹn ó jẹ́ bail condition tó nira fún wa láti fulfill. A dẹ̀ tún padà wá, a tún rọ ilé ẹjọ́, abẹ́lé ẹjọ́, a ní ilé ẹjọ́ àwọn conditions wọ̀nyí ti le jù, kò sí bí a ṣe fẹ́ fulfill ẹ̀. Ilé ẹjọ́ dẹ̀ gbọ́ ẹ̀bẹ̀ wa. Àwọn lọ́ọ̀yà ò takò wá, àwọn lọ́ọ̀yà àpẹjọ́ lọ́ọ̀yà fàfúrádé àwọn takò wá. Wọ́n sọ pé ń táwọn ń fẹ́ ni pé kí ilé ẹjọ́ ṣáà rí dájú pé arákùnrin yìí ó wá ń jẹ́jọ́ rẹ̀. So based on that, lẹ́nu ilé ẹjọ́ fún wa ní ruling, wọ́n fún wa láwọn conditions wọ́n ní 500,000 each ṣọtí méjì. Ṣọtí méjèèjì dẹ̀ gbọ́dọ̀ máa jẹ́ wọ́n gbọ́dọ̀ máa jẹ́ ẹni tó ń gbé Kwara yìí, èyí tó túmọ̀ sí pé ṣọtí láti Èkó àbí Ìbàdàn àbábẹ́kúta ilé ẹjọ́ ò ní gbà. Ìkejì, ọ̀kan lára àwọn ṣọtí yìí ó gbọ́dọ̀ jẹ́ ìmọ̀lẹ́bí Azeez Adégbọlá Tani Olohun. Ìkejì, ìkan lára àwọn ṣọtí yẹn gbọ́dọ̀ nílẹ̀ tàbí ilé àti ẹ̀rí tó dájú pé àwọn làwọn ní ilé àbí ilẹ̀ náà. Ìkẹrin tó fẹ́ dàbí ẹ̀ ní pé kí Tani Olohun kó drop international passport ẹ̀ tó bá ní ìwé ìrìnnà àjò lọ sókè òkun tó bá ní pé kó drop ẹ̀. Tí ò bá dẹ̀ ní kó make sure pé every last Friday of the month ìjọ Jímọ̀ tó bá kẹ́yìn oṣù ó gbọ́dọ̀ máa farahàn nílé ẹjọ́ títí dìgbà tí àyípadà á tún fi bá ìyẹn wíwà rẹ̀ ó máa wá every Friday. Inú wa dùn
nítorí pé a rí pé ilé ẹjọ́ ti gbọ́ ẹ̀bẹ̀ wa. Àwọn conditions tán fún wa yìí náà ẹ rí i pé conditions tí ó yàtọ̀ síta lákọ̀ọ́kọ́ ni ó bá wa lára mu. Ju gbogbo ẹ̀ lọ a dúpẹ́ nílé ẹjọ́ nítorí pé wọ́n gbọ́ ẹ̀bẹ̀ wa. Ẹ káàbọ̀ padà. So ẹ ti rí báyìí wípé ọ̀rọ̀ ti ń níyanjú. A sì tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí i lọ́wọ́ àwọn tí ó wà nídìí bí ọ̀rọ̀ yìí ṣe níyanjú. A ti rí wípé ẹ̀bẹ̀ tí ìyá Tani Olohun tí wọ́n lọ bẹ̀ ó ti níṣẹ́ tó ń ṣe. Àti bí Tani Olohun náà fúnra rẹ̀ bí a ṣe gbọ́ pé Tani Olohun ti ṣetán láti bẹ àwọn tí wọ́n sọ pé ó bà lórúkọ jẹ́. So gbogbo eléyìí la rí pé ó ti ń ṣe ó ti ń ṣiṣẹ́. So ẹ̀tún dúpẹ́ náà lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fa ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀ mọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ ká fi àkókò yìí sọ fún àwọn tó jẹ́ àwọn Muslim blogger kan tó jẹ́ pé àwọn tí ó ń sọ̀rọ̀ lórí ayélujára, ọ̀rọ̀ tí wọ́n ń sọ ni ó jẹ́ nǹkan tí wọ́n fẹ́ máa fèsì sí ní gbogbo ìgbà láti jẹ́ pé bóyá kí ọ̀rọ̀ yìí kó má tán lẹ̀. Ẹ jẹ́ ká sọ fúnra wa, kò sẹ́ni tí ó lè ní kí àwọn èèyàn má sọ̀rọ̀ lórí social media. Ọ̀rọ̀ tí wọ́n wá sọ lórí social media kò ní nǹkan kan ṣe pẹ̀lú bóyá Tani Olohun bẹ̀bẹ̀ àbí kò bẹ̀bẹ̀, àbí ìyá Tani Olohun bẹ̀bẹ̀ àbí kò bẹ̀bẹ̀. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ kò ní nǹkan kan ṣe. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dákẹ́ gbogbo bí a ṣe ń instigate more of this bí a ṣe tún fẹ́ dàbí pé a fẹ́ máa pa kún ọ̀rọ̀ tí ó wà ńlẹ̀. Ọ̀rọ̀ tí ń tán ńlẹ̀, ẹ jẹ́ ká jẹ́ kọ́rọ̀ sinmi. Ẹni tó bá ń sọ̀rọ̀ lórí social media láti gbè sẹ́yìn Tani Olohun, ẹ̀dùn ọkàn ẹ̀ ló fi ń wọ̀n. So kò dẹ̀ sẹ́ni tí ò ní ẹ̀dùn ọkàn kan àbí kejì nípa gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí. So àwọn tó bá ń sọ̀rọ̀ wọ́n ń sọ opinion wọn ni. Opinion tí wọ́n bá dẹ̀ ń sọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú Tani Olohun àti àwọn ẹbí Tani Olohun tí wọ́n bẹ̀bẹ̀ àbí tí wọn ò bẹ̀bẹ̀. Ẹ jọ̀ọ́ jẹ́ ká fi gbogbo wọ̀nyẹn lẹ̀. Torí àwọn fídíò kọ̀ọ̀kan ṣì ń káàkiri lórí ayélujára tá a rí pé àwọn tó jẹ́ blogger Mùsùlùmí wọ̀nyí, àwọn tó ń sọ̀rọ̀ ni wọ́n wá káàkiri lórí social media. Àwọn ọ̀rọ̀ tí wọ́n bá ti sọ, wọ́n máa wá gbé fídíò, wọ́n máa gbé fóònù wọn sẹ́gbẹ̀ẹ́, wọ́n máa play ẹ̀. Ìyẹn kò necessary because most of àwọn èèyàn tá à ń sọ yìí náà àgbàlagbà ni wọ́n. So kò yẹ kí ó jẹ́ àwọn ló máa ṣe gbogbo àwọn nǹkan báyìí pé ẹnìkan sọ̀rọ̀, bóyá ẹni tó sọ̀rọ̀ gan wà ní United States of America àbí wà ní UK. Ó wá di pé ọ̀rọ̀ tí ẹni náà sọ ẹ tún fẹ́ máa play sétí àwọn tí wọ́n fẹ́ kọ́rọ̀ tán lẹ̀. Tí ẹ bá fẹ́ create content, ẹ jẹ́ ká wá nǹkan míì tá lè máa fi create content. Torí a mọ̀ wípé ẹni tó bá sórí ayélujára ó ń create content ni. Ọ̀tọ̀ ni pé ẹ̀ ń polongo ẹ̀sìn yín, ọ̀tọ̀ ni wípé ẹ̀ ń create content. Ẹni tó bá ń polongo ẹ̀sìn, àwọn ẹ̀kọ́ ẹ̀sìn yín lẹ máa bá àwọn tó jẹ́ followers yín, ẹ̀kọ́ ẹ̀sìn tó wà nínú ẹ̀sìn yín lẹ máa fi tó wọn létí. Kò ń ṣe pé kí ẹ máa wá àwọn èèyàn tí ẹ máa fọ̀rọ̀ wọn máa create content káàkiri. Nítorí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò ń jẹ́ kí ó máa ń túbọ̀ omi àlàáfíà ó máa ń dàrú ni. Ó máa ń dàrú. So a dẹ̀ ti sọ tẹ́lẹ̀ pé kò sí ẹni tí wọ́n bá ń yín lè kúnná tí ò ní tara. So àwọn tó ń sọ̀rọ̀ lórí ayélujára láti gbè sẹ́yìn Tani Olohun, tá bá wò dáadáa kò ń ṣe pé Tani Olohun nìkan gangan ni ọ̀rọ̀ tó ń dùn wọ́n lọ́kàn. Bí kò bá ṣe pé ìṣe tí àwọn Mùsùlùmí kọ̀ọ̀kan tán ṣe ń ṣe sí ẹ̀sìn ìṣẹ̀ṣe, nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Tẹ́ bá wò dáadáa ẹ rí pé kẹ́ tó lè rí oníṣẹ̀ṣe kó sọ̀rọ̀ sí àwọn Krìstẹ́nì, kó oníṣẹ̀ṣe tó lè sọ̀rọ̀ sí àwọn Krìstẹ́nì ó máa ń pẹ́. Nítorí Krìstẹ́nì àwọn máa ṣe tí wọn ni wọ́n ń ṣe preaching wọn. Wọn kì í sábà ń dárúkọ ìṣẹ̀ṣe nínú preaching wọn. But nígbà tó jẹ́ pé àwọn oríṣiríṣi àfáà la máa rí lórí social media tí wọ́n máa sọ pé ìwọ tó bá ṣe Ọ̀ṣun, ìwọ tó bá ṣe Ọbàtálá, tó bá ṣe àwọn tó máa dárúkọ òrìṣà ilẹ̀ Yorùbá láti máa fi ṣe wáàsí. Àwọn nǹkan tí ó ń dùn
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń sọ̀rọ̀ lórí ayélujára lélẹ̀. So inú wa dùn pé ọ̀rọ̀ ti níyanjú, a dẹ̀ tún kí àwọn lọ́ọ̀yà tí wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí tí wọ́n play maturity, wọ́n dẹ̀ showcase professionalism wọn, tí wọ́n showcase professionalism wọn pé okay, àwọn wọ́n dẹ̀ wà papọ̀ tí ẹnu wọn kò láti jẹ́ kí ọ̀rọ̀ yìí kó níyanjú. A dúpẹ́ lọ́wọ́ yín. Nǹkan tí wọ́n ń pè ní pé èèyàn jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nìyẹn. Nǹkan tó ń pè ní pé èèyàn onímọ̀ ìjìnlẹ̀ nìyẹn. Ìmọ̀ ìjìnlẹ̀ wọn láti rí yẹn. Ṣé ara wọn tó bá wá ń sọ̀rọ̀ tí wọ́n ò fẹ́ kọ́rọ̀ tán lẹ̀, ẹ jẹ́ ká rí àwọn yẹn bíi màdàrú. Nǹkan tí màá sọ nìyẹn. Ẹ jẹ́ ká rí wọn bíi màdàrú. Àwọn oníṣẹ̀ṣe tí inú ń bí wọn láyé ọ̀tọ̀, kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ní ọ̀rọ̀ Tani Olohun, torí àwọn ẹbí Tani Olohun wọ́n ti jáde, wọ́n ti bẹ àwọn tọ́rọ̀ kàn. Tani Olohun náà dẹ̀ ní gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ó ti ṣetán láti bẹ àwọn tọ́rọ̀ kàn. So ẹ jọ̀ọ́, eléyìí tó bá kù, ẹ jẹ́ ká ṣe fi sẹ́gbẹ̀ẹ́ kan. A ti sọ fún àwọn tó ń sọ̀rọ̀ àbùkù sí ìṣẹ̀ṣe pé kán dáwọ́ dúró. Tí wọ́n bá ti wá dáwọ́ dúró, a máa jáde síta láti máa sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó bá ti sọ náà la máa fèsì sí o. Ọ̀rọ̀ tí wọ́n bá ti sọ ni a máa fèsì sí. Èsì tá a dẹ̀ máa fi sí yẹn náà, àwa wò bóyá ǹjẹ́ ẹ̀sìn wọn náà ṣé kò sí àbàwọ́n kankan nínú ẹ̀sìn wọn. So tí wọ́n bá ti dákẹ́ àti máa sọ ọ̀rọ̀ sí ìṣẹ̀ṣe, gbogbo àwa tá à ń gbé ìṣẹ̀ṣe lárugẹ lórí ayélujára náà, àwa náà máa wá ibi táwa náà máa lò láti máa fi gbogbo ibi tó kùjẹkùjẹ sínú nínú ẹ̀sìn wọn náà, àwa náà máa jẹ́ kí àwọn ọmọlẹ́yìn wọn ká máa rán wọn létí, lórí àmọ́ gbogbo ẹ̀kọ́ náà máa ń sọ fún wọn, so àwa náà máa rán wọn létí. Nǹkan tí máa sọ nìyẹn. Thank you very much. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ máa ń wo prógráàmù ní ọ̀dọ̀ wa níbí báyìí. Orí ètò Get a Better Life TV, ibẹ̀ ni a ti ń gbé ẹ̀sìn, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Ìwọ tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí. Kẹ́ má tún gbàgbé kí ẹ tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà, nítorí tí a bá fi fídíò sí orí ètò yìí, ẹ tètè máa rí. Ẹ ṣé gan, a dúpẹ́ lọ́wọ́ yín o. Thank you and get a better life.